ọlọ́run ọba mi ọba aláwùrà bí ọba tó tún fún wa létò tọ̀sẹ̀ ìdásúndé bá yín láyé àjọ àlàáfíà lọ́sẹ̀ tó kọjá adágbére fún yín adúpẹ́ pé adágbére lórí ètò ni adágbére fáyé ọlọ́run ọba mi ò ṣe o wọ́n ní ìbá kọ́dá ayé ìbá ṣẹ̀dá ọ̀run ìbá òbìrìkìtì ayíkọjọ́ kúdọ̀bá ti gbani lọ́jọ́ tó gúnlé alábẹ́nú àṣàṣọ̀wọ́ kẹ̀mbẹ̀rẹ̀ ìgbèjà wọ́n ní mo ṣe bá rẹ o ó ṣe bá àwọn àgbà mélòó tí a gbélé ayé lọ́wọ́ àwọn àgbàbọ̀ wọ́n ní wọlé tí ò bá wọlé tí ò kágbọ̀ ọ̀ o ìwé wúrà wọn bèrè nínú ọkọ̀ dẹ̀ra àmúso ọlágùntàn tó wọlé tí ò bá kágbọ̀ á máa dẹ̀ra àmúso èmi onífẹ̀ẹ́ lọ́mọ adébáyọ̀ kò wọlé lókè lọ́sẹ̀ ó ṣe bá o ẹ jẹ́ kó wù mí ṣe ẹ má jẹ́ kó wù mí o gbogbo tó bá láǹfààní àti wò ètò yìí níbikíbi yòówù tẹ̀sí ń wò ètò yìí ẹ̀ẹ́dì tó ń lò ọmọ bẹ́ẹ̀ ojú ọ̀hún ojú ọmọ ìrẹ́lẹ́dẹ̀ yìí ẹ̀ẹ́dì fi tí ọ̀hún wúlò bá yàrá ṣe ọ̀bá tó láyé tó tó kìí bẹ́ẹ̀ mo ní lórí ètò lọ́sẹ̀ inú mi dùn láti mú àkọlé ètò ọ̀rọ̀ ìṣítí wa tọ̀sẹ̀ yìí ni mo pè ní ìlàkọjá àti ogun. Kí ni mo ti pè é? Ìlàkọjá àti ogun. Kí ni ìlàkọjá? Kí ni ogun? Ìlàkọjá jẹ́ ohun tí a ti yàn mọ́ ẹ̀dá kó máa là kọjá kó máa gba kọjá nílé ayé kó tó dé ibi tó lọ. Ìlàkọjá jẹ́ ohun tó ṣe dandan, ó jẹ́ ìrìn àjò kan pàtàkì gbòógì tẹ̀dá gbọ́dọ̀ là kọjá kó tó dé ilẹ̀ lérí. Ìlàkọjá jẹ́ ohun tó di dandan tó máa ṣẹlẹ̀ sẹ́dá tó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sẹ́dá. Because ẹ máa rántí pé wúrà tẹ̀ ń wò ni tó gba inú náà kọjá kó tó di pò ń dán àní pọ̀lọpọ̀ wá sì máa jẹ́ ká máa mọ̀ pé gbogbo ohun tó ń dán ká ìlẹ̀kọ́ ni wúrà. Tẹ̀dá bá rí wúrà ló ṣe rí gàgàgàgà nígbà tó kọ́kọ́ wú wúrà jáde láti inú ilẹ̀. Wúrà dúdú kò tiẹ̀ ṣe wò ṣùgbọ́n nígbà tó la àwọn iná kọjá tó máa jáde nínú iná ni wúrà di ohun tó ń dán ló ẹwà wúrà ṣẹ̀ṣẹ̀ jáde. Bẹ́ẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ni ọ̀rọ̀ ìlàkọjá ṣe jẹ́. Kẹ̀dá tó débi ògo ó tó débi tó ògo ti máa fọhùn tó ti máa tí inú rẹ̀ ti máa dùn tọkùn ẹ̀ ti máa balẹ̀ ó gbọ́dọ̀ la àwọn nǹkan kan kọjá. Èyí ni ìlàkọjá, èyí ni ipa tí ìlàkọjá ní nínú ayé ẹ̀dá. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà ẹ̀dá ti mú ìlàkọjá wọ́n ti dàpọ̀ mọ́ ogun. Kí wá lógun? Ogun jẹ́ ohun tí ẹ̀dá fi ọwọ́ fà tí ẹ̀dá ń ṣe tàbí tí a fi ń ja ẹ̀dá. Bí àpẹẹrẹ oríṣiríṣi ìpele ni ogun pín sí, oríṣiríṣi sì ni ogun ọ̀tọ̀ọ̀tọ̀ sí ogun. Ogun ní kíláàsì. Àwọn ogun kan wà tó jẹ́ pé ẹ̀dá jogún bá a ní. Àwọn ogun kan sì wà tó jẹ́ pé ẹ̀dá fúnra rẹ̀ àfọwọ́fà ló fi dá ogun ọ̀hún sínú ayé ara rẹ̀. Àwọn ogun kan sì wà tó jẹ́ wípé àwọn ogun tí ó fi tó rá pálápálá tó ń wọnú ayé ẹ̀dá nípasẹ̀ àìmọ̀kànmọ̀kàn ìyẹn ogun. Ó ṣeé ṣe kẹ̀dá kó má rí ogun tí ò bá ti lógo nítorí kò sí ẹ̀dá tó wà láyé tó lógo tí ò lógun torí pé ogun àti ògo wọn yóò nà wọn ìyá lọ́wọ́. Ẹ̀dá tó bá wá sílé ayé láti wá ṣe rere tó wá sílé ayé láti wá jẹ́ ènìyàn tó gbé ògo wá gbà ní ó di dandan kílò ẹ̀dá àwọn kó lógun. Ṣùgbọ́n tí ogun bá wá ń ja ẹ̀dá ńgbà míì tẹ̀dá ò bá farabalẹ̀ ẹ̀dá máa dá ogun papọ̀ mọ́ ìlàkọjá. Ìdí rèé tí mo fi pe ètò ọ̀rọ̀ ìṣítí wa tọ̀sẹ̀ yìí ní ìlàkọjá àti ogun. Kí ni ìyàtọ̀ tó wà láàrin ìlàkọjá àti ogun? Kí ni àṣírí tó wà láàrin ìlàkọjá àti ogun? Tẹ̀dá bá ń la ohun kan tàbí èkejì kọjá ẹ̀dá nílò ìtọ́nà àti ọ̀pọ̀lọpọ̀ sùúrù nítorí pé kò sóhun tó lè bẹ̀rẹ̀ tí kò kí ń lópin. Ìlàkọjá ó máa bẹ̀rẹ̀ ó sì máa parí ní àkókò tí a ti kọ́ wípé ẹ̀dá máa fi la ìlà ń kọ́ yóò gbogbo ìṣòro ń kọjá ni. Ìgbà díẹ̀ ni fún ìwọ̀n ìgbà tá a ti sọ pé ó máa lò ní. Ṣé wá rí ogun tí ẹ̀dá ò bá múra? Ogun ọ̀hún lè ṣe ẹ̀dá lè ja ogun tó máa fi kú tí ò ní bọ́m̀bẹ̀ tí ò sì ní débi tó ń lọ. Ìyàtọ̀ tó wà láàrin ìlàkọjá àti ogun ni ìlàkọjá ní ọjọ́ tó máa tó pín máa dé bá
tó ìbọn nínú títógun tẹ̀dá ò bá ṣọ́ra ẹ̀dá lè má bọ́ ńbẹ̀, ẹ̀dá lè má jáde ńbẹ̀. Ìdí rẹ̀ tàbí sọ fún wa wípé nínú gbogbo ipò tẹ̀dá bá wà ẹja síkì fún ìtọ́ni àti ìtọ́sọ́nà. Bíbélì ní tó bá rú wa lójú ní ká tọ̀ àwọn àgbàgbà lọ, àwọn onímọ̀ tí wọ́n á tún fi òye yé wa jù wá lọ. Ẹ jẹ́ kẹ̀dá ní sùúrù kó sì mọ bí wọ́n ṣe ń fi ètò tó ilé ayé. Létòlétò làdálẹ̀ ayé, létòlétò lọ̀rọ̀ ilé ayé, ṣísẹ̀ntẹ̀lé sí ni. Èyí lọ̀rọ̀ ṣe tí wàá tọ̀ sí. Èmi ọmọ yọ̀rẹ́ olólùfẹ́ yìí náà ṣe ni nífẹ̀ẹ́ mi ọmọ Adébáyọ̀. Ìgbà máa ní ìní gbọ́ngàn ló máa dẹrẹ tó jẹ́ nídìí lágùn. Ọmọ wọlé àfúyẹ́, ọmọ lè tún kànáà, ọmọ lápọ̀ṣẹ̀ ọmọ láòdì. Ọmọ ẹ jẹ́ forí jì mí lẹ̀, ẹ mọ̀ orí mi a máa wú ti bá ń kíra mi, ṣùgbọ́n kò ti sábòkù orí ọ̀rọ̀ Ishiti la wà. Tàbá lórí ètò àṣírí ayé gàgà, a máa kíra mi tán. Èmi ní kí ló tẹ̀ ń ta, kí ló tẹ̀ ń ṣe, ẹ̀bẹ̀ káyé gbọ́ gbà ẹ̀. Ẹ máa rántí pàpọ̀ lè tán fìtílà, àgbésábẹ̀ òṣùwọ̀n. Ẹ bá nífẹ̀ẹ́ mi ọmọ Adébáyọ̀ sọ̀rọ̀. Ẹ mú nọ́mbà lórí ẹ̀rọ amóhùnmáwòrán tó lọ sálẹ̀ wọn. Ẹ pè mí, ẹ bá mi sọ̀rọ̀ ńbẹ̀. Màá bá yín, máa ṣe kí n máa dá yín lóhùn pẹ̀lú owó tí ò dára rárá. Bóyá ẹ wá ní àwọn nǹkan tẹ́tẹ́ tó wà lẹ́tẹ̀ẹ́ ká sọ̀rọ̀ ní lórí ètò ẹ̀gbọ́n ẹni tó fẹ́ máa bá sọ̀rọ̀. Ẹ pè nífẹ̀ẹ́ mi ọmọ Adébáyọ̀ bákan náà. Ẹ tẹ̀lé gbogbo social media platforms pátápátá. Ìlú náà tẹ̀lé padà. Inú yàtọ̀, ọkàn yà balẹ̀. Ìlànà dàbọ̀, ó dìgbà kan náà, ó dire o.